Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Ọlọ́run kó ṣàánú wa, Ọlọ́run má jẹ́ ká fojú sunkún ọmọ. Àmọ́ bí ọ̀rọ̀ yìí ṣe ń ṣẹlẹ̀, ó yẹ ká kọ́gbọ́n ká dẹ̀ kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ẹ mọ̀ pé nínú àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ níta ń sìn, wọ́n ti sọ̀rọ̀ nípa lílo egbòogi olóró drug àti ọtí mímu. Lénìí màá kọ́kọ́ sọ̀rọ̀ lórí ọtí mímu. Tí bá tún máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì, máa sọ̀rọ̀ nípa egbòogi olóró. Ọtí mímu, mi ò condemn àwọn tó ń mutí, omi ní kò bá mu ọtí. Bọ́ ẹ jẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan tíyàn bá ti ń ṣe tó bá ti ń ṣe ní àṣejù kò dáa. Bó ti lè wù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ènìyàn tẹ́ máa ń wọ ọtí mímu bẹ́ni pé ó máa ń fún yín ní agbára. Ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ máa ń mu ọtí wọ́n máa ń wo ọtí mímu bíi wọ́n máa ń rí bíi coping mechanism tó lè jẹ́ káwọn cope àbí káwọn lè deal pẹ̀lú depression àwọn, stress àti anxiety àwọn. Tí o bá ti bẹ̀rẹ̀ sí ní wo ọtí mímu bíi coping mechanism, bí nǹkan tó máa mú ẹ deal pẹ̀lú depression ẹ, anxiety àbí tó máa fún ẹ lágbára láti lè ṣe nǹkan, o ti ń ní problem ti ń bọ̀ díẹ̀díẹ̀. Nítorí tó bá ti get used to it, á dé stage kan tó jẹ́ wípé tó o bá máa wá withdraw, the withdrawal effect of ọtí mímu yẹn tó ń mu nínú brain ẹ àti nínú ara ẹ gan, ó lè fa àìsàn ńlá, ó lè fa mental problem fún ẹ. Tó di pé téèyàn bá máa mu ọtí, yes, ara èèyàn ní ìdẹ̀lẹ́ nǹkankan bọ̀ kò gbúdọ̀ pọ̀ jù. Irú àwọn èèyàn kan sì wá sọ wípé red wine pé ó dáa fún heart, bọ̀ kò ń ṣe pé kó mu àmupara àbí kó mu àmujù àbí kó mu nímú wípé ìyàwó mi ó ń ṣẹ̀ mí nínú ilé, mo ní family problem, tí bá ti mú mi tí ẹni rántí èébú tó ń bú mi. O ti fẹ́ máa wà addicted, o ti ń rí as a coping mechanism láti deal pẹ̀lú stress ẹ, pẹ̀lú fear ẹ, pẹ̀lú anxiety ẹ, pẹ̀lú depression ẹ. At the end of the day, wàá mú lóòótọ́ nígbà téèyàn bá mu ọtí fún tó dẹ̀ pé intention tó fi mu ọtí ni pé kó deal pẹ̀lú stress èèyàn àti anxiety èèyàn àti depression èèyàn máa mú in such that á mú débi wípé kò ní lè ronú mọ́. So ìyẹn dẹ̀ ti ń di àṣejù, ó ti ń di àmupara. And at the end of the day, tó bá mu ọtí, á ṣe nǹkan tó fẹ́ kó ṣe nígbà yẹn. Bó ṣe ń ṣe yẹn, in tí ó máa ń ṣe ni wípé ó máa ń alter àwọn chemical messengers, àwọn neurotransmitters tó wà nínú brain. In tí ọtí máa ń ṣe fún ara nìyẹn tó bá ti pọ̀ jù. In such that o ò ní wà in control of nǹkan tó ń ṣe mọ́, torí pé ó ti alter chemical messengers tó wà nínú brain. Wàá rí pé wàá kọ́ máa ṣe nǹkan ní àṣẹ ìtàsédé, o lè máa sunkún, o lè máa rẹ́rìn-ín jù, o ò tiẹ̀ ní rántí ìṣòro tó ní mọ́. Bẹ́ẹ̀ nígbà tó bá lọ tí kíní ọtí tó mu yẹn bá wear off, wàá rí pé ìṣòro yẹn á tún double wá sí ẹ lára. So mi ní kẹ́ má mu ọtí, but ẹ má máa rí ọtí ní ìrí wípé coping mechanism, bóyá ẹ̀ ń rí bíi pé kó pa depression yín àbí kó pa anxiety yín àbí kó pa stress yín àbí kó pa ìṣòro yín. Nǹkan tí ọtí máa ń ṣe tó bá ti pọ̀ jù lára ni wípé ó máa disrupt the balance of neurotransmitter, which is the chemical messengers in your brain, in such that ó máa affect the way tó ṣe ń reason, the way tó ṣe ń ronú, the way tó ṣe ń feel. Kí èèyàn kúkú wá mú òbò dídó láàyò, ẹni tó bá ní ìṣòro, oore tó wà nínú òbò dídó ó pọ̀ ju oore tó wà nínú ọtí mímu lọ. Oore tó wà nínú òbò dídó, ní time tó bá dóbò tó dámira, wàá release àwọn hormones kan lára ẹ tó máa pa depression ẹ. Wàá release àwọn hormones kan lára ẹ tó máa make ẹ happy. Wàá release àwọn hormones kan lára ẹ tó máa jẹ́ kó feel connected pẹ̀lú partner ẹ àbí kó ní bond yẹn. Àwọn hormone yẹn bíi dopamine, àwọn hormone yẹn bíi endorphin. Irú tó bá dóbò tó ní pain, endorphin máa alleviate pain yẹn. Ó serve as pé ó máa relieve of your pain. Tó bá dóbò tó bá release oxytocin nígbà tó banújẹ́, happiness hormone àbí happy hormones ló ń pè ní oxytocin. Tó bá release dopamine ló ń ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó ń control thought wa, tó ń control àwọn nǹkan tá à ń ṣe lára. So tó bá kúkú dóbò
tó bá dẹ̀ ti release àwọn kinní kì í ṣe pé tó bá ti release ẹ̀ lára ó máa padà wá tún wá ṣiṣẹ́ sẹ́yìn no bẹ́ẹ̀ tó bá mu ọtí láti lò as a coping mechanism bóyá láti fún ẹ lágbára láti lè perform lórí stage àbí láti fi lè dóbò àbí láti fi lè má ronú pa anxiety láti fi lè má ní anxiety láti má ní stress láti kill depression àbí láti má ronú nípa ọ̀rọ̀ tíyàwó ẹ̀ sọ fún ẹ ìgbà tí ọtí yẹn bá ti wear off lára ẹ wàá rí wípé o máa anxiety ẹ àti depression ẹ àti gbogbo ẹ máa double má gbàgbé ọtí mímu ó máa téèyàn bá mu ọtí débì kan ó máa cause nǹkan tó ń pè ní corsicoff tó yẹ pé tọ́ọ̀tì ẹ wàá máa ní memory loss òun ló fi máa ń fà tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mu ọtí ó máa affect vitamin B maybe B1 àbí B12 lára wọn tó fi jẹ́ pé tẹ́ bá rẹ́ni tó mu ọtí nígbà míì tó bá dé stage kan ó máa ń lead to psychosis tó bá tó stage kan ó máa ń di wípé àwọn tó wà ní under one ṣe wọ́n máa ń fi bí thiamine wọ́n máa fi ń gbéra fún wọn torí wọ́n máa lack thiamine nínú system wọn ọtí tó ń mu ó ti bà thiamine wọn jẹ́ tó jẹ́ òun náà fi máa ń jẹ́ ní pé àwọn tó bá ń sábà mu ọtí àbí tí wọ́n ń withdraw wọ́n máa ń fún wọn ní thiamine láti bí supplement láti lè support wọn torí wọn ò ní nínú system wọn mọ́ òun ló máa ń fà pé téèyàn bá mu ọtí dé stage kan ó máa gbàgbé nǹkan á bẹ̀rẹ̀ sí ní máa ìgbà míì gan ó lè jẹ́ kéèyàn ó lè slow down ó máa slow down brain ẹ̀ ò ní ṣiṣẹ́ kò ní process information bó ṣe yẹ kó process ẹ̀ mọ́ mi sọ wípé dandan pé kó fi ọtí lẹ̀ mi tó bá dẹ̀ ti jẹ́ ẹni tó ń mu ọtí gan tó ń mu ọtí gidi tẹ́ pé ò lè ṣe kó má mu mi ní advice pé kó filẹ̀ gbàrà òun láti lọ rí àwọn tó yẹ pé wọ́n bóyá kó lọ rí doctor àbí kó lọ rí àwọn experts tí wọ́n máa lead ẹ bó ṣe máa fílẹ̀ díẹ̀díẹ̀ nítorí tí èèyàn bá ti ń mu ọtí dáadáa tó ti wà nínú ẹ̀ gan tó bá tún lọ fílẹ̀ á cause wàhálà tí ò yẹ kó cause so ó better kó lọ rí àwọn experts wọ́n máa kọ bó ṣe máa fílẹ̀ díẹ̀díẹ̀ ó dàbí sìgá irú ọ̀dọ̀ wa ń sìn á ní nǹkan tó ń pè ní nicotine patch tó bá fẹ́ fi sìgá lẹ̀ ó ní patch yẹn tó máa lẹ̀ mọ́ ara tó máa control craving yẹn tó bá ti ń crave láti smoke so ọtí bó ṣe dá tó lára ó lè cause nǹkan tó bá ti wá lọ lead dé pé o ti lọ ní alcohol use disorder débi pé wàá máa ní stress trauma stress depressive oríṣiríṣi àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹ lẹ́yìn wàá bẹ̀rẹ̀ sí ni máa rántí wàá máa ní sleeping problem o ò ní máa rórun sùn dáadáa tó bá tó stage kan tó bá dẹ̀ ti tó stage kan tí ọtí bá ti gbilẹ̀ nínú èèyàn ò lè drop ẹ̀ pé kó kọ̀ fílẹ̀ gbìm tó bá fílẹ̀ ó máa affect ọpọlọ you know ó máa affect ọpọlọ in such that ó lè má lè control ẹ̀ the same thing tó jẹ́ wípé mímú jù ó máa ń disrupt chemical messengers in the brain ó máa disrupt thoughts ẹ your behaviour the way you reason tó bá tún wá ti mú jù tó ti used to it tó bá ní pé kó withdraw bẹ́ẹ̀ yẹn ó lè fa nǹkan tí ò dá sí ẹ lára so tó bá ti jẹ́ tó ti mu ọtí jù o need doctor láti filẹ̀ o ò lè withdraw fúnra rẹ̀ o máa need ẹni tó máa lead ẹ tó máa bí therapy tó máa fi filẹ̀ díẹ̀díẹ̀ gradually you can't just drop it like that and tó bá tó stage kan ọtí mímu ó tún link mọ́ depression débi wípé tó o bá ṣọ́ra nígbà tó bá yẹ kó o mú tó o mú ọ̀rọ̀ ìyàwó ò ní fún ẹ ní depression mọ́ ọ̀rọ̀ marriage ò ní fún ẹ ní depression mọ́ ọ̀rọ̀ ọtí á tún bẹ̀rẹ̀ sí ni máa fún ẹ ní depression ó tún ó lè lead sí tó bá experience anxiety tó fi pé ọtí ló máa fi cure anxiety ẹ the moment tó bá ti wear off by anxiety ẹ tún máa double ni ó dẹ̀ tún lè lead sí psychosis tó bá ti ń mu ọtí ó possible kẹ́ pé tó ti ń mu ọtí jù tó ti wà used to it tó bá lọ stop gbam ó possible kó experience nǹkan tó ń pè ní psychosis ẹ̀yin náà mọ̀ nǹkan tó ń pè ní psychosis pé àrùn ọpọlọ ni so and ìgbà míì tó bá tó stage kan gan téèyàn ò bá ṣọ́ra wàá tún bẹ̀rẹ̀ máa lérò bẹ́ẹ̀ ni pé kó ṣera ẹ̀ léṣe tí wọ́n ń pè ní self harm wàá máa lérò pé kó ṣera ẹ̀ léṣe kó para ẹ wàá rò pin bẹ́ẹ̀ ni pé kó lọ bọ́ sódò kó lọ bọ́ so as much as bí ọtí ṣe dá láti mu níwọ̀nba níwọ̀ntúnwọ̀sì tó bá ti pọ̀ jù
ó lè lead sí psychosis tó bá fẹ́ filẹ̀. Tó bá ti pọ̀ jù ó lè lead sí depression tó bá fẹ́ filẹ̀. Tó bá rò bóyá òun ló máa pa depression àti anxiety ẹ àti stress ẹ, tó bá ti wear off lára ẹ, ó máa tún padà gbé depression ẹ ×2 ni. So ìwọ tó bá mọ̀ wípé o ti ní wàhálà, ó bẹ́tà kó bọ́ síta kó lọ dóbò. Torí tó bá dóbò kó tó protect ara ẹ, oore tó máa rí nínú ẹ tó bá dámira bí endorphin, bí dopamine, bí serotonin, bí àwọn hormones tó máa trigger tó bá ti dóbò, bí oxytocin, irú àwọn hormones yẹn ó máa ṣiṣẹ́ fún ẹ lára tí gbódà ṣe mọ̀ kó tó bá ti dóbò tó ti dámira, ara ẹ àti wálẹ̀ ni. Ara ẹ wálẹ̀ yẹn, hormones tó trigger yẹn gan, ó tún máa help health ẹ, ó tún máa boost mental health ẹ ni. Ju pé kó mu ọtí tí ara ẹ bá wá wálẹ̀, kó ẹ pé ọtí tó mu ó ti alter, ó ti disrupt chemical messengers ẹ, ó ti disrupt neurotransmitters ẹ tó wà nínú ọpọlọ. So ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká rí ọtí bí coping mechanism. Ẹ jẹ́ ká ronú nípa kidney wa, ẹ jẹ́ ká ronú nípa liver wa, ẹ jẹ́ ká ronú nípa àwọn nǹkan tí ọtí lè fà lára tó bá pẹ́, tó bá ti pẹ́ tó ti mú. Kò sí nǹkan tí ò lè fà sí ẹ lára. Ó lè ba organs ẹ jẹ́, ó lè tó bá tún wá pẹ́ tó ti mú tó tún wá ló fẹ́ filẹ̀ gbùrùm. Tó ò bá ní experience, tó ò bá àwọn tó ní experience tó lè help ẹ bó ṣe ń filẹ̀, o tún lè lọ kó sínú wàhálà pé o fẹ́ filẹ̀. O ò ní mọ̀. Ẹlòmíà mu ọtí kò mọtí mọ́, a rí pé ńgbà tóun ò mọtí mọ́ gan, òun sick. Ìgbà tóun mu ọtí, ara òun le gidi, a tún padà lọ sínú ọtí yẹn, ara á dẹ̀ le lóòótọ́. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ bí kò yẹ pé withdrawal effect ni. Bó dẹ̀ ṣe ń padà lọ sí, bẹ́ẹ̀ ló ń kú díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ ni ọpọlọ ẹ̀ ń kú díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ ni àwọn vital organs nínú ara ẹ̀ ló ń kú díẹ̀díẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ṣí àkíní, ẹ má wo ọtí as your coping mechanism. Nǹkan tó bá ti mú ẹ máa mu ọtí, tó wá fi ọtí tó mú débì kan, bóyá tó ti ń ṣubú sí kọ́tà tó ti ń bì, tó wá mú débì kan tó wá wò pé ó fẹ́ filẹ̀, tó wá filẹ̀, tó wá rí pé láàrin ijọ́ méjì òun sick, ara ẹ̀ ò da, ó yẹ kó mọ̀ pé ó ti wà addicted. Kíní yẹn ó ti pa mọ́ system ẹ̀, á wá máa ṣe é pé kó padà wá tún wá padà wá rí pé ara ẹ̀ yá pérépéré, ó ti ní problem. Wàhálà tí ń ṣẹlẹ̀, ẹ tètè lọ rí ẹni tó ní experience tó máa help yín how to get out of it. Ẹ má jẹ́ ká wo ọtí bí coping mechanism. Ẹ má jẹ́ ká wo ọtí bí pé a fẹ́ fi tọ́ ìṣòro wa. Ká wo òbò dídó bí pé ó lè tọ́ ìṣòro wa. Nígbà tí ìṣòro yẹn bá dé, kó dẹ̀ protect ara ẹ̀, ó better ju pé kó wo ọtí bí coping mechanism. Èyí ni mo mú wá fún yín ní àárọ̀ yìí. Tó bá tún yá, màá wá sọ̀rọ̀ nípa drug. shabarikolo.com. Ẹ lọ register ńbẹ̀. Ẹ káàárọ̀.